فإن ختام الأمر كمضيق ومن ليس ذا خسر يخاف من المكر ومن ليس ذا خسر يخاف من المكر ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. Alhamdulillah. Ọba tí ó ròyìn rẹ̀ wá ẹ̀ẹ́dọ́jú òní. Ó rẹ̀ wá àwọn ọmọ wa méjèèjì. Ridwanu Láì àti Àmínà. Ọlọ́run ó rẹ̀ rò wọ́n. Eré wọn náà wá kó àwọn àtàjẹ́ bàbá wọn, ìyá wọn, oko àjọ. Náà ló kó bàbá wa kábíyèsí onírò ìjọpọ̀ àjọ sáàyè àti gbogbo àwọn olóyè wọn. Irin ní ohun àbí ọlọ́run kò ní ìgbàgbé fún wa lọ́wọ́. Àwọn ọmọ náà wọ́n bẹ̀rẹ̀ kí sí ayé nìyí. Ọlọ́run ó jẹ́ káwọn náà ráyé ṣe. Ọlọ́run ó jẹ́ kí wọ́n ráyé ṣe. Ọlọ́run ó jẹ́ kí wọ́n ráyé ṣe. Wọ́n ní wáyé asán. Lẹ́yìn ìjókòó yìí, ìgbéyàwó nìyí. Ìjókòó tá a bá tún jó fún ọ báyìí kọ́ máa jẹ́ tọ́ mọ́. Ọlọ́run wa Muhammad sallallahu alayhi wa sallam. A kí ìdílé ìyàwó pé ẹkú oríire
ọlọ́run ọba ò ní sọ oríire náà ní ìbànújẹ́ fún ọ. a kí ìyá ìyàwó la rí kí jù nítorí pé ìyá ní tọ́jú ọmọ owó nínú àbẹ̀ní jẹ́ ti bàbá ọmọ ìyá ní tọ́jú ọmọ ìjókòó àwọn ọmọ tá a jókòó tì ní ọ̀sán yìí ó sọ wọn ìrísí wọn ó sọ wọn ọmọbìnrin eré òsí láyé má àwọn ọmọbìnrin tá a bí tá a tọ́jú wọn èso lórí ire ọmọ ìgbésí ayé tí wọn ò lè rọrùn bí tàwọn ọmọ yìí àmì náà bára ẹ̀jẹ̀ ó fi dàsìkò yìí dúdú wánà náà lọ rí fáwọn ọmọ ọlọ́mọ lóyún kí wọ́n máa wá fọlọ́pàá wà kiri ó sọ wọn. إذا كان شكري نعمة الله نعمة علي له في مثلها يجب علي له في مثلها يجب شكري. àmì kankan tá a wá ṣe mílíọ̀nù yìí bá wa dúpẹ́ lọ. àbí ọlọ́run àbàmọ́ tó rẹ̀ fẹ́ àfàìní kú ẹ̀fẹ́ oríire tò ní fún àwọn ọmọ wa rìdúwánúlà àti àmìnà ọlọ́mọ sọ lórí ìwúrú fún wọn. àwa òbí tọ́lọ́run wá ní kí a ṣàṣeyọrí lórí wọn àbẹ̀wò ọlọ́jẹ́ àjèrè wọn o ọlọ́jẹ́ àjèrè wọn o ọlọ́jẹ́ àjèrè wọn o wọ́n sọ wọ́n dọ̀tá wa wọ́n sàwà náà dọ̀tá wọn ọlọ́nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. ní ìjókòó yìí a fi orúkọ kábíyèsí onírù Abdulwasi a fi bẹ ọlọ́run àwọn ọmọ yìí òkìkí dáadáa wọn kárí ayé ọlọ́nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. bàbá yẹn dúpẹ́ o alhamdulillah. bàbá ìyàwó ìyá ìyàwó bàbá yẹn dúpẹ́ bàbá ọkọ ìyá ọkọ bàbá yẹn dúpẹ́ ọmọ yẹn ò sí mọ́ àwọn oríyàwó bàbá yẹn dúpẹ́ fọlọ́run ọmọ yẹn ò sí mọ́ ẹni tí ó kó nǹkan jù yẹ ní bẹ́ẹ̀ bí lọ bàbá yẹn dúpẹ́ fọlọ́run ẹ jèrè wọn o ẹ jèrè wọn o ẹ jèrè wọn o gbogbo àwọn táwọn wá sí nílé mi náà ẹ jẹ́ káwà fúnra wa ká ṣe ámì lẹ́ẹ̀mẹ́ta gbogbo àdúrà tá a ṣe ọlọ́jì ọkà ní gbogbo wa ámì náà ya Allah ámì ya Rabbal alamin. tọ́ àtúgbọ́dọ̀ bára wa lásìkò mọ́ a ṣàdúrà fún bàbá ìyàwó àti bàbá ìyàwó a ṣàdúrà fún bàbá ìyàwó sẹ́ tó bí ìyàwó bàbá ìyàwó àtẹni tí bàbá ìyàwó bí ìyàwó fún Allahu Akbar àtọ̀rọ̀ fáwọn méjèèjì aláàjì wa Abdul Fattah Ìtẹ̀là ẹ̀kẹta ìmáàmù gbogbo ìyàwó Adamallahu hayatahu. tó sì jẹ́ national misana àbí pẹ́sidẹ́ǹtì fún ìjọ aláwọ̀ worldwide. àbí ọlọ́run kádàrá kúrò ní kò lè lórí ìlànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀yin méjèèjì la kí o ẹ̀yin bàbá méjèèjì ya kí yí o bàbá rí lẹ́jẹ́ o bàbá àlùbáríkà lẹ́jẹ́ o ẹ̀mí pàpadà sí ibùdó ìlànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. nísìnyí a gbọ́dọ̀ gbára wa lásìkò mọ́. ìdíwájú nìdé. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن
ayé wá wò Allah. ìwọ ni ayé wá wò lẹ́yìn ẹ lọ bá wa fún. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها. ìdúró náà gbogbo ayé ti rí ọ báyìí kò ní wọ ọmọ o. آمين. ládàra àbúrò ní kò lè ọ lórí. آمين. ìwọ náà fẹ́ bẹ̀rẹ̀ ayé tó tọ́nu owó ṣèráyé náà ṣe. آمين. ó yá jókòó wọ́n ti rí ọ torí kò sẹ́ni ọwọ́ orú agbádá rẹ̀ yìí gbé. Kò sí. kódà àwọn bàbá olóyè onírùmọ̀ ò ẹnìkan kan wọ̀ ọwọ́ orú ẹ̀ Rárá. ẹnìkan ò tiẹ̀ gbọ́dọ̀ ẹ bá wọ orú ẹ̀ bí àbí wọn bọ̀ lọ́rùn rẹ̀. Lẹ́ni. ìwọ nìkan ló ní irú agbádá yìí. Àgbàdá tó ta kàkà síta. Àhán. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها. Ọlọ́run ní òun dá wa ó dá àwọn ìyàwó wa ó fi ẹ̀fọn àwòsí wa ó ní sùúrù jù ó fi dá ìyàwó tá a fẹ́ ìdúwánúlà ẹ̀fọn àwòsí rẹ tọ́lẹ̀ ni a fi dá àmì ní. ẹ̀fọn àwòsí yẹn ò lè gbọ́dọ̀ kán ìyẹn lọ́ọ́ máa sọ ní ojúmọ́ ìyẹn lọ́ọ́ máa sọ orí táwọn ẹlẹ́sẹ̀ bá ń ja ẹ̀sẹ̀ wọ́n máa sábà náwó síbẹ̀ láti lura wọn torí wọ́n ti mọ̀ pé bọ́ bá ti kán oúnjẹ òun bá di lọ rẹ̀. Yóò bí ìdílé lẹ̀. أنا خلق لكم من أنفسكم أزواجا adá ìyàwó rẹ látara rẹ لتسكنوا إليها. tá a fi dá látara rẹ tá a dá mi náà níbi ẹ̀fọn àwòsí rẹ ní tẹ́sùnú ilé ìyàgbẹ́ni bá àjọ máa gbé ní o. لتسكنوا إليها. bá a ti dámà náà wà wù látara dámà nìyẹn ẹ wà jọ máa gbé tó wà lẹ́ẹ̀ sì jọ gbé ibi wọ́n ti bí ọkọ ni wọ́n ti bí àmì náà bí wọ́n ti bí àmì náà kọ́ ni wọ́n ti wò wọ́n dàgbà ọ̀tọ̀ọ̀tọ̀ níbi wọ́n ti bí yí ọ̀tọ̀ọ̀tọ̀ sí làwọn ẹni tó wò yí dàgbà láwọn bàbá àyàwó àti bàbá ọkọ bí a bá wọ ẹ̀wù kan náà lónìí wọn ò bí wọn nìkan náà ìwà wọn ò sì lè papọ̀ ìwà méjì níbẹ̀ lọ́wọ́ ìméjèèjì àmì náà ní tiẹ̀ ìwọ náà ní tiẹ̀ wọ́n lọ ní bó ti lẹ̀ kó rí ní tẹ́sùkúlù ilẹ̀. لتسكنوا إليها. ẹjọ́ máa gbé ní o. لتسكنوا إليها. orí bàbá bí ẹnìkan máa lọ rè gbé bàdàn ẹnìkan máa gbé kò ń bí àbí bẹ́ẹ̀ kọ́ níbi tó tiẹ̀ tó ibi tí ò jìnnà rárá ẹnìkan máa gbé áìláńdì kẹ́nìkan máa gbé lẹ́kí ní bíbà yìí ọmọdé wọ́ ànábì ní ká tó lè fi àyà balẹ̀ ìṣẹ́lá Muhammad sallallahu alaihi ó wasallam. ní káàbí fàyà balẹ̀ sí ọkọ àti ìyàwó tọ́kan gbé áìláńdì tọ́kan gbé lẹ́kí ní táàbí lè fàyà balẹ̀ láàrin wọn àfi bá a bá fi di gbígbẹ méjì kó ẹnu ara wọn tá a ju ògùn náà síbẹ̀ atẹ́kùn sì ń fẹ́ Àwa lọ sùn. àwọn àlọ́ rèé sí sínú òníra lọ́rùn ọlọ́ọ̀ni kẹrin bá jọ máa gbé gbogbo ẹ bá ti fẹ́ ríra yẹn ẹ máa ríra ẹ fẹ́ dámọ̀nà gbogbo ẹ gbọ́dọ̀ máa lọ létòlétò. لتسكنوا إليه لتسكنوا إليها. وجعل بينكم مودة ورحمة.
jẹ́ kí ìfẹ́ ọmọ ga sí ìfẹ́ ọmọ wa pọ̀ sí ìfẹ́ ọmọ pọ̀ sí ìfẹ́ ọmọ pọ̀ sí ìfẹ́ ọmọ pọ̀ sí ìfẹ́ ní ọ̀ṣáájú kírámù ọlọ́run tó dé kírámù ọlọ́run lọ́mọ kírámù àtọ́lọ́run òun lọ́mọ a gbọ́dọ̀ bímọ ká tó sọ bá àwọn wọ́ọ̀kì ìfẹ́ láàrin ara wa gbogbo ọmọ ọ̀rá ìṣà tí ń bẹ nílùú lédè àtàwọn ọmọ tí ó sàlùbáríkà àtàwọn ọmọ bọ́bá lè bàjẹ́ ọ̀bàjẹ́ kò sífẹ̀ẹ́ ń bẹ̀ náà méjèèjì fi ríra wọn tí a fi kọlura wọn ni àwọn náà sì ní gbádùn gbogbo ẹni tí ọba bírú bẹ́yìn ṣe wà yìí tó bí yín àwọn òbí rẹ ló bí yín ìyẹn gan lẹ́yẹ̀kẹ́ ẹ̀fọ́ fi máa dúpẹ́ fọlọ́run ẹ wàá ṣe sùúrù ìfẹ́ ọ̀pọ̀ orí ọlọ́mọ wà dé. ìnáfi lálẹ́kà láyàtì ní kọ́mí yatafakkaruna. ọlọ́run ní ìwọ̀n àbọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí o. ìnáfi lálẹ́kà láyàtì ní kọ́mí yatafakkaruna. ọlọ́run lè tí mo sọ yìí ẹnìkan kò ní orí sí àyàfó nílẹ̀ àáká ẹ̀ àfẹnitọ́ gbọ́n agbọ́dọ̀ ní ẹ̀ ìwọ pẹ̀lú ìyàwó rẹ̀ lẹ́jọ́ máa gbé o ìwà rẹ̀ tó bá gbé wá sílé rẹ̀ ọkọ̀ máa tọ̀nà rí tiẹ̀ ọmọ máa gbà díẹ̀ ọgbọ́dọ̀ sọ pé aago mẹ́wàá ló máa jí lé àwọn tó kọ́ gbọ́dọ̀ jí lé aago mẹ́fà wọn iṣẹ́ wo lọ fẹ́ fún ṣe kọ ìdájọ́ oṣù rẹ̀ dáadáa. wọ́n ní ní ayati an khalaqa lakum min anfusikum azwaja litaskunu ilayha. ọ̀rọ̀ rẹ̀ fi ẹ̀ dáadáa gbogbo ní bá ń ṣe gbọ́dọ̀ bí ọ nínú. litaskunu ilayha. nígbà tó bá yá ìwọ náà tó bá sọ fún mi àmẹ́rẹ́ ti jẹ́ ní ojú òjì ẹ̀sì ó ní a wọ́n náà wò gbà tó jí ọ̀pọ̀lọpọ̀ ti lọ ọdún jẹ́ ní àtúntì fẹ́ dé àná. وجعل بينكم مودة ورحمة. nígbà tí ìfẹ́ bá dé ọ gbàgbé pé ẹ̀mí ìwọ náà ṣe máa sọ fún ọ pé yes mo rò pé gbogbo wàhálà tí mo ń ṣe tí wàá fẹ́ bọ́ sójú ẹ̀ tí wàá fẹ́ bọ́ sójú ó fi sùúrù kún ni o sùúrù ni o. إن في ذلك ọlọ́run lélẹ̀ yìí tá à ń sọ fún ọ yìí. لآيات لقوم يتفكرون. ọ̀rọ̀ táwọn onílàákà yìí láti ronú sí ni o. إن في ذلك لآيات ìkàwé mi yẹn لقوم يتفكرون. فانكحوا ما طاب لكم من النساء. ẹ pariwo ọlọ́run kí n gbọ́. ẹ pariwo rẹ̀ abẹ́ lọ́lọ́run yìí ni. فانكحوا ما طاب لكم من النساء. ọlọ́run ní ẹ̀fẹ́ ìyàwó ẹ̀fẹ́ tó bá wù yìí lóbìnrin nínú à dídé nàró ìyàwó wo lọ ń fẹ́. bóyá kò lọ wájú báyìí. ọ̀rẹ́ àwọn obìnrin pọ̀ o gèdè lórí tó lọ rẹ́gẹ́dẹ́ yẹn. gbogbo ẹni tó wá ti mú lẹ́ni kódà tó bá ní ìdí àjà torí tọ̀dọ̀ rẹ. ọgbà àwọn àfáà ti máa ń jáyé yìí. àwọn nù. ṣe tiwọn nù ájẹrí wà wọn ni òsì síwájú tó síwájú. ayé wa ọyá mú ìyàwó rẹ tó o bá ń fẹ́ mú lọ́wọ́ fún gbogbo ayé orí bẹ́ẹ̀ ìyàwó rẹ tó ń fẹ́. kí ló dé tó rìn jìnnà rárá. Allahu Akbar ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. tọ́ Ọlọ́run ọbọ̀ fi àlùbáríkà sí. Àmín. ẹ̀mí yóò gùn. Àmín. ẹ lówó. Àmín. ẹ lọ́lá. Àmín. ẹ lókìkí ire. Àmín. ẹ kẹ́ àwọn òbí yín. Àmín. Ọlọ́run ó ṣe ayé ìgbésí ayé yóò ṣe nírọ̀rùn. Àmín. Ọlọ́run á di wa bàbá wa. Sallallahu alaihi wasallam. Wọ́n yẹ kí ó kó ti àwọn rẹ̀.
àtẹ̀tẹ̀ mọ̀ kó o dá ìyàwó tó fẹ́ fẹ́ mọ̀. الرجال قوامون على النساء. الرجال قوامون على النساء. الرجال قوامون على النساء. ọkùnrin aláṣẹ lórí obìnrin o. الرجال قوامون على النساء. bọ́ ọ bá dẹ̀ àmì ló lò ọ́ bọ́ ọ bá dẹ̀ my darling my sweetheart my clinical yóò ràn ọ́ lọ́jà tó lọ rí ra rú. الرجال قوامون على النساء. الرجال قوامون على النساء. ọkùnrin láláṣẹ lórí obìnrin. بما فضل الله بعضهم على بعض. lẹ́yìn obìnrin ni òfin ẹ̀yìn jẹ́ o. بما فضل الله بعضهم على بعض. nígbà tí ẹ̀yin obìnrin ni òfin ẹ̀yìn jẹ́ pé káwọn ọkùnrin ọmọ ajá láṣẹ fún yín nítorí pé a yan president a sì yan deputy rẹ̀ a yan vice president. tí president bá ń ṣe vice rẹ̀ ò lè ṣe o. بما فضل الله بعضهم على بعض. ọlọ́run ní bá a ṣe fàwọn ẹnìkan ju àwọn ẹnìkan lọ nìyẹn ààyè yìí obìnrin jẹ pé ọkọ ni kó máa já láṣẹ. وبما أنفقوا من أموالهم. nígbà wá gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ yìí dáadáa. ọlọ́run ní tí ó jẹ́ ìfi ọ̀sán láṣẹ wábì máa ń fà fún mi ní àmúwá rẹ̀. وبما أنفقوا من أموالهم. nítorí owó tó máa ná fún àmì náà ló fi já láṣẹ lórí rẹ̀ o. وبما أنفقوا من أموالهم. ọ̀gbọ́dọ̀ kágídí borí pé ọjọ́ ó ti ẹ̀ka pé mi lọ́kọ rẹ̀ ni ọ̀nàwó fún ni o. وبما أنفقوا من أموالهم. gbogbo tó bá wù ú tó bá sọ fún ọ ó tí ìlágbára rẹ̀ ọ sọ fún pé ṣe sùúrù mọ́ pẹ̀lú òkú ọlọ́run tí máa ti jáde. وبما أنفقوا من أموالهم. ọlọ́run ní nítorí owó tẹ́ máa ná fáwọn ìyàwó nílẹ̀ fi já láṣẹ o téèyàn ọba ti lówó lọ́wọ́ kò dènà lẹ́nu obìnrin láti sọ pé àsọkọ bá ń gbé kan ní ìdí ẹ̀yà ọ̀pọ̀ yóò ṣe ìwọ náà máa ń sáfà. وبما أنفقوا من أموالهم. ọkùnrin tí ò lówó tí ó ná fún ìyàwó rẹ̀ ó wá ní ìyàwó òun kàn ọ́ lábùkù ọlọ́run lọ́kàn ọ́ lábùkù kì í ṣe ìyàwó rẹ̀. وبما أنفقوا من أموالهم. a gbọ́dọ̀ ní owó tá a ná fún ìyàwó ẹni. láì gbọ́dọ̀ máa kódà kó jẹ́ pé ẹ̀fẹ̀wò ò tí ì ṣiṣẹ́ ìyàwó ni wọ́n á ti ṣe àyè máa sọ pé bá mú èlò kan bẹ̀ bá mélòó kan bẹ̀ yóò sì máa sọ pé tẹ́ ẹ máa yẹ owó tẹ̀ ń yá tẹ́ ẹ̀dá kan kó lẹ́sẹ̀ sa àwọn owó yìí náà obìnrin bá ti wú bẹ́ẹ̀ níjọ́ tí wọ́n bá jẹ́ ìyó lọ́sọ̀ ìdáná bùkù. وبما أنفقوا من أموالهم. owó tó ọba ná fún ìyàwó rẹ̀ náà ló fi máa já láṣẹ. فالصالحات. wáńdà pẹ̀lú òkú ọlọ́run ò ní mọ̀ọ́sì. آمين. pẹ̀lú òkú ọlọ́run ìyàwó rẹ̀ ò ní sọ pé owó wá kọ́ wá tẹ̀sẹ̀ máa mú òyì ọlọ́run fún ọ ní àsìkò آمين. ọlọ́run fún ọ ní àsìkò آمين. ọlọ́run fún ọ ní àsìkò èyí tó ń fúnra rẹ̀ ó fi máa sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ìwé àpá ọba jọ́rọ̀ àtàwọ̀ ọmọ mi rí sí èyí kékeré ọlọ́run sì bẹ́ẹ̀ fún ọ ẹ bá mi ṣe ní àdé mẹ́ta wọn. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل
لربك وانحر إن شانئك هو الأبتر. فالصالحات آمين. وما البركة اليوم. وما البركة اليوم. وما البركة اليوم. البركة اليوم يوسف أوكالي. آمين. ونوسف بما البركة. آمين. النبي محمد. فالصالحات obìnrin ẹni tí wọ́n ń pè lóbìnrin rí. قانتات obìnrin tó mọ ọkọ rẹ̀ tọ́jú. قانتات obìnrin tó bójú tọ́kọ rẹ̀ tó bójú tó gbogbo nǹkan ní ọkọ rẹ̀. قانتات obìnrin tó fẹ́ràn bàbá ọkọ rẹ̀ tó fẹ́ràn ìyá ọkọ rẹ̀. قانتات tọ́jú àbúrò ọkọ obìnrin. قانتات me and my husband. ọwọ́ ìláyé o. láì bọ̀wọ̀. ìdúgbẹ́ lọ́wọ́ náà ní ẹ̀dá ní o. ọ̀mí mo fẹ́ kọ́ mi mo fẹ́ o mọ̀ wá fẹ́ nìkanjọ́ dé o. ọkọ yìí náà sì ní ilé ọba yẹ fún ọ àwọn tó lérò pé mo wúlò lọ́mọ lọ́ọ́ bẹ̀ sí. ọlọ́kùnrin ò ọkùnrin ò ní ẹni méje jí fún àṣírí èyí fún ọ. فالصالحات قانتات àwọn ọkùnrin síbí oníke ni wá Afakumullah. síbí oníke. Àwọn ọkùnrin láwà bí ìta. ẹni orí ọba lọ bí ọkùnrin bá rí ibi kan tọ́ra làájà kan tí ń ní ọbẹ̀ sí lẹ́nu tí ń jẹ tòlótòló tí ń jẹ chicken lójoojúmọ́ tọ́bẹ̀ ń dá abẹ́. Lọ́dọ̀ ń fọ ní wàrà tútù. lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ fún ọ pé orí bàtà lóbìnrin tó ń wà á níbi iṣẹ́ wa ní ìsìn wọ́n tún ti gbé mi lọ. wọ́n ti transfer wa báyìí o. irọ́ ni o. فالصالحات obìnrin àlùbáríkà yọ قانتات obìnrin tá a wá wí yóò ní ìyájọ́ ọkàn tó dáa. حافظات للغيب wọ́n wàá sọ tọ́lọ̀ ń gbé pamọ́ sí ọlọ́dọ̀ àbẹ̀jì tọ́lọ̀ ń daṣọ bò wọ́n ṣàpọ́nlé ọkọ̀ sọ ọkọ rẹ̀ nìkan ló lè débẹ̀. حافظات للغيب بما حفظ الله ọkọ rẹ̀ nìkan lọ́gbọ́dọ̀ rí òwò rẹ̀. wọ́n bá ń bàbá ìgbésí ayé lọ díẹ̀ ńlọ́tọ̀kùnrin ọlọ́kùnrin bá gun bá àyà rẹ̀. ọ̀fà gàgá ya àṣírí òbò mọ́. حافظات للغيب بما حفظ الله wọ́n gbọ́dọ̀ sọ òwò rẹ̀ dáadáa. واللاتي تخافون نشوزهن ayé ti bàjẹ́ obìnrin rí òsì náà. ìbọn ọmọbìnrin náà yóò gba àwọn ọmọbìnrin jẹ́ ní ọyọ yàrá káàkiri. àwọn ọmọ àdánù nù. ọyàn ọ̀hún náà ni wọ́n fún ọmọ mu. ní abáfọ́mọ náà ní wọ̀nyàn bẹ́ẹ̀ fún ọmọ ọ̀yà wèrè gbẹ̀yìn ni. ọlọ́run lọ́ba ètò ó ti tó nǹkan rẹ̀ ẹ̀bí àbá fi bẹ̀. láti sọ́ọ̀tún nílẹ̀ bẹ́ẹ̀ni ni máa fi sọ̀rọ̀. حافظات للغيب بما حفظ الله ọlọ́run ṣe ṣàpọ́nlé rẹ̀ tó ṣe ọ́ múgẹ́múgẹ́ fọ́kọ rẹ̀ máa wà bẹ́ẹ̀. májọ́kùnrin ọlọ́kùnrin ni yóò tún wọ̀. حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن ìwánúlà ìwọ̀n ọlọ́run tó darí ọ̀rọ̀ sí wo. واللاتي تخافون نشوزهن wá ìṣó ògùn nà. ذوهن
obìnrin ní iye obìnrin ìyàwó rẹ bá jọ ìyá rẹ tó múra bí iṣẹ́ náà tó ní o lè jáde láàárọ̀ ọ̀gá fẹ́ wọ́n gbáriwo wa àìbínú o fàìzúhùnà. fàìzúhùnà. orí ìyá rẹ náà ṣe bẹ́ẹ̀ sí bàbá rẹ. fàìzúhùnà. ọ máa ṣe wá sí fún ọ ní o. fàìzúhùnà. ìwọ náà máa wà dé ní wá sí àbá ẹ̀yà kíákíá. wọ́n sọ pé àbá máa ń rí à. ẹ̀yìn ànìkélé lè lo ètò bá àwọn èdè tó gbogbo tí wọ́n bá ti di iṣẹ́ dé gbogbo ẹ̀mìtì ní ọ̀sẹ̀ tó ṣáájú jáde ní tètè lọ́nà tètè kó wọ́n má sọ pé mo lè ṣe òun àpò yẹ tètè lọ. ó ṣe wá sí i o àyè pé ó dín lọ́nà mọ́ fún ọ létí. ọjọ́ tá a fi fún obìnrin tí ń béèrè ẹ̀tọ́ rẹ̀ létí ọwọ́ náà ní sàǹgbáríkà mọ́. fàìzúhùnà. wọ́n máa ṣe wá àti ìyàwó rẹ̀ sùúrù náà ni bàbá rẹ̀ ní. Sùúrù ni bàbá rẹ̀ ní fún ìyá rẹ̀ ní ẹbí jọjọjú abẹ́ lọ́dọ̀ ara rẹ̀. Sùúrù tí a ní à ó lè mọ́ ní wọ́n lọ o. Wọ́n ló lè sùúrù. fàìzúhùnà wahjuruhunna fil madaji'i. Ìjọba tún tó tù dáadáa tó tu ìyàwó rẹ̀ dáadáa. Wọ́n ní táàbọ̀ yìí máa bóbìnrin jà jọ́ mi ní pé wọ́n yá ó retí rẹ̀ ní yàrá rẹ̀. Wà á lọ ọbẹ̀ ó wá mà pé lóòótọ́ ló ń bínú wọ́n bá jẹ́ obìnrin àlùbáríkà tó ọba ti fẹ́ jáde lóòótọ́ fẹ́ lọ rèé tọ́ àwọn fẹ́ lọ sàlùwàlá yóò pè ọ́ mo jẹ́ ti gbọ́dọ̀ mi lẹ́ pọ̀ ni wọ́n wá sọ gbà náà pé kò gbọ́dọ̀ rẹ̀ ẹ̀rìn nígbà lọ sàlùwàlá ni wọ́n wádọ̀ rẹ̀ àwọn ẹ̀rí ẹ̀gbọ́dọ̀ wọ́n yàdọ̀ mi òpé mọ̀ yàdọ̀ mi. Lọ́dọ̀ àfá àwa bàbá tẹ̀lá. Àwọn ọlọ́pàá sì fún ẹlẹ́gbẹ̀ẹ́ àwọn olóṣù mẹ́ta ní kí n fi ṣe kò sì gbọ́dọ̀ rí obìnrin fún oṣù mẹ́ta yẹn náà. Nílẹ̀ bá ń bí ọ̀sọ̀ fún ọgbẹ́ èkó fún oníṣòwò. Nílẹ̀ bá ń kẹ́ màbá àníbi àlọ́ lọ́la jọ̀bẹ́ bàbá tẹ̀lé lọ. Mo fẹ́ gbọ́ irú àdúrà tí wọ́n fún ọ tó òfin gbọ́dọ̀ lọ́dọ̀ ọ̀gbẹ́ fóṣù mẹ́ta. Ṣùgbọ́n tó ẹ gbóbìnrin tí ọ̀dà paríkà ni tí èyí bá sọ obìnrin àlùbáríkà tí ó sọ fún ọ ní pé tí oṣù mẹ́ta wọ́n fún ọ pé wọ́n má fi rí ní pọ̀bọ̀ ọ̀fìn mẹ́ta kù. ọ̀rẹ́ yẹn ní o wàdìrìbùhùnà wàdìrìbùhùnà. Àti àti ọ̀rọ̀ bọ́ wọ́n ní àdènà obìnrin rárá àti gbogbo bá wà bí tí obìnrin mọ́ fìlà lórí ìwé òbí ju èkó ọ̀nà ní ọgbọ́dọ̀ jù bá lọ. Wọ́n bá dọ̀rọ̀ ọkọ̀ pẹ́ ìyàwó rẹ̀ lẹ́sìn. Tó bá ní ẹ̀yìn ọ̀làdẹ wájọ wà kó dẹ́nu lọ. Ẹ̀lọ́ tó ọmọ tó gbẹ tí ń wò yìí ní àwọn ọgbẹ́ ẹ̀dí ìjà tí ó ní ẹ̀fọn ilẹ̀ wùyà. Wọ́n máa ń mú fún ọ̀rọ̀ àwọn oníyẹ̀yẹ méjì. Àbùkù ìlú ò ní tán láíláí ládùúgbò. Kò gbọdọ̀ báyàwó ẹ̀yà àyíjà sùúrù ní gbogbo wa yìí ní sùúrù la ní. fàyín àbọ̀ nàkún. Aláàtẹ̀wò alẹ́ yìí nà sẹ́yìn. fàlà àbọ̀bẹ̀gù alẹ́ yìí nà sẹ́bìlà. Inna Allah kana aliyyan kabira. وإن أتانكم فلا تبغوا عليهن سبيلا. Ìwọ́nlá bíyàwó rẹ̀ bá tutù dáadáa tí èébì àti èébì náà látẹ́gbogbo alẹ́. فلا تبغوا عليهن سبيلا. Ọ̀gbọ́dọ̀ máa dájà alẹ́ nù lé o. Ọ̀gbọ́dọ̀ máa dá torí èyí méjì náà rẹ̀ gbélé. Ọwọ́ níta ìwọlé lọ ta tébù pa. Ta ló gbé abọ́ yìí níta lẹ́gbẹ̀ẹ́ lọ́dọ̀ yẹn burúkú tó ṣe kí ló. Olórí ibú wo? Olórí ibú wo lọ́dún ló kó ẹ̀rù lérí tébù ní àkọ́yí mélòó rẹ̀ gbé ni. Má dájà alẹ́ o. Ìyàwó rẹ̀ ọ̀dọ̀ ọjà wọ́n wá jẹ́ kó ọlọ́run aṣọ pé kí wọ́n lè fi ètò ìlú.
pọ̀ orí gbọdọ̀ kú náà má dàbí gbóná lẹ̀ náà. Inna Allaha kana aliyyan kabira. Ọlọ́dẹ́bí ọlọ́ni mọ̀ ga Inna Allaha kana aliyyan kabira. Oníwájú ìyàwó ẹni ká máa wá sọ pé ó ti ẹ̀rọ ọmọ wọn ara rẹ̀. Ẹnu àwọn ẹgbẹ́ ìlú kò jẹ́ bẹ́ẹ̀ rárá o. Àyè sí ìwé òkú dáná lọ fi àyàwó ẹni. Ṣé mo ṣe múra lábẹ́ àsọdá bá? Ìsìnkú ọ̀jáde lẹ́nu rẹ̀ tọ́ lẹ́yìn tí àyè sọ pé sẹ́yìn tí ẹ̀jẹ̀ múra ìfẹsẹ̀ ní ìlú ewu ènìyàn tá a máa rí ká bá wọn rí sọ. O tún ti tán mẹ́síjà. وآتوا النساء صدقاتهن نحلة. Ó fún ìyàwó rẹ̀ lẹ́tọ̀ọ́ rẹ̀. àti bọ́ síbi ìbámu. Ìdáhùn. وآتوا النساء صدقاتهن نحلة. Ọlọ́ni ẹ fún àwọn ìyàwó lẹ́tọ̀ọ́ wọn owó yìí dà. وآتوا النساء صدقاتهن نحلة. Ọlọ́ni ẹ fún àwọn ìyàwó ẹ fún wọn lẹ́tọ̀ọ́. وإن تبن لكم عن شيء منه نفسا. Bẹ́ẹ̀ bá gbé 200 million fún ìyàwó tó wá ní ọkọ mi owó eléyìí pọ̀ owó eléyìí pọ̀. Ẹ̀dí ẹgbẹ́ gbogbo ẹ̀ náà ni ẹ kó sọ́dọ̀ ẹ máa lọ náà lẹ́yìn náà lẹ́ máa náà fún. وإن تبن لكم عن شيء منه نفسا. Owó sàdá àti tó fún ọjà méjì onígbò ọdún ògùn náà. فكلوا هنيئا مريئا. فكلوا هنيئا مريئا. Àlùbáríkà rẹ̀ ọlọ́mọdé ọkọ̀. آمين Òfò ọmọbìnrin lónìí òjì má bànújẹ́ o. آمين. Láti wá ìyàwó rẹ̀ lóra nídàálẹ́. Ẹ sì jẹ́ àwọn ọmọ àlùbáríkà. Ẹ̀yin náà ó sì ní fàyà balẹ̀. Rárá Awúláwálá kó wáta. Ilé abẹ́lá àlàyé. Tọ́ Igi. Kí ká so wọ́n pọ̀ ló kàn báyìí. lórí ìdí ó Sọdá àkídà. dá nídà. Mo ní sáàdà kí wà gbọ́ àmínà. Ìbéèrè látọ̀dọ̀ rẹ. Sọ́kọ rẹ ti fún ọ lẹ́tọ̀ọ́ rẹ tó Ọlọ́run fẹ́. Ṣó o ti gbà á ní kọ̀rọ̀? Tó o ti Bá gbà a ń ṣe nìkan. ọ̀gbọ́n. Ó ló ti gbà á. Gbọ́ ó ti gbà á tó sì fún ọdún wọn nínú ọdí Làkúnwé mélòó ni? yóò bá dá ọ sí yóò ọlọ́mọ bá dá ọ sí Àmín. ọ lálùbáríkà. Tọ́ wà ń ṣe ká وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن يريدا إصلاحا يوفق الله بينهما. mo béèrè lọ́wọ́ yín bàbá ìyàwó fúnlẹ̀ tí máa fọ̀rẹ́ nínú àmì gbàgbé máa gbé Gbọ́dọ̀ tí bá pàdé. fúnlẹ̀ tí máa nínú àmì pàdé. Àmì náà ló mú wa bá. Àmì ní ló mú wa báyìí ẹ dábàá ìpariwo lọ́fẹ̀ẹ́ kan náà. Allahu Akbar. Bàbá dáadáa ni yóò ẹ̀ ní máyà ẹ̀ ní mọ̀sí o Àmín. aláǹdẹ̀ Mahama. Sallallahu alaihi wasallam.
nígbà tó wá mú wá báyìí kó ló ṣe tóbi. báwo ló ṣe pé. ṣe ẹ̀ẹ́dẹ̀ ní ọmọ lọ fẹ́. ẹgbẹ́ láàyè lọ́mọ pé iná láàyè. ọlọ́dẹ màmá. ẹ bá ń pè bàbá ọkọ. bàbá ọkọ bàbá nígbà àná ẹ dìde o. ó lẹ ṣe máa mí ná o. nígbà àná mú àmì náà wá. ó bu abáyé ńlé. kí ló wá ló fẹ́ fi ṣe. ìyàwó tó ń fẹ́ fẹ́ lé o. ó ní ìyàwó tó fẹ́ fẹ́ ẹ sì wá wo àmì náà ṣe ó wù yín ni. mo wo àmọ́ látòkè láti bẹ̀. Allah pẹ̀lú ìwà ẹ̀. Allah iṣẹ́ máa rí pé ilé ìgbọ̀ngàn ni àyànfẹ́ ọmọ rẹ̀. bàbá ló wọjú. Allahu akbar. ẹ pariwo Ọlọ́run jàmá. Allahu akbar. ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan sí i. Allahu akbar. dáadáa yóò ní bàjẹ́. tọ́ ìyá Àmínà ẹjọ́ kò ìyá Àmínà ẹ̀dẹ́kùn bí a ní wọ́n lòdì kò láṣẹ kí ọ̀gbẹ́ni alágbẹ́dá kò láṣẹ kí ilé ẹ̀mí sọ pé ọmọ tó wọlé. ọ̀gbọ́n. ẹni kọ́ máa lùbáríkà ní pẹ̀lú òkú ọlọ́run pẹ̀lú òkú ọlọ́run ọmọ yín náà máa lùbáríkà ní oṣù kìí Àmín. ọlọ́run wọ́n máa ń sọ. Sallallahu alaihi wasallam. tọ́ bàbá àríwá ìyá àríwá wọ́n ní sí kọ́ ọmọ yẹn máa bọ̀ wá. ọmọ ìlú yìí sí àríwá nínú wálé èmi ọmọ tẹ́rù lórí rẹ̀ o ṣé yóò lè bá yín pé. ó lè bá ọmọ alábàáríkà ni. ọmọ alábàáríkà ni ó ti parí ó ti parí gbogbo àwọn ọmọ tí náà gbogbo àyè tí wọn bá lọ láyé ọ̀rọ̀ wọn máa fa àyè gbà wọn. Àmín. ọlọ́nàbí wa Muhammad. Sallallahu alaihi wasallam. ọjà o bàbá Amina. bàbá Amina. ẹ̀dìdé lẹ̀ ẹ̀yin náà ẹ̀dìdé lẹ̀. bàbá Ridwan. ẹ wá pàdé ní sẹ́ńtà mi. ẹ má bọ̀ wá. ìdáhùn oní kámẹ́rà ó da. kámẹ́rà bò. bàbá Amina ó yẹ mú ọmọ yín sọ́dọ̀. ẹ mú ọmọ yín sẹ́gbẹ̀ẹ́. ó ń kálukú mọ́ ọmọ rẹ̀ sọ́dọ̀. kálukú ọmọ mẹ́ sọ́dọ̀. bí wọ́n bí kan náà sì lára yín kan. Allah. tọ́ ìlú wa ni máa ga ju bàbá rẹ lọ. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ dà. Allahu akbar kabir. tọ́ gbọ́rọ̀ rí báyìí nísìnyí bàbá mi náà àdéhùn tẹ bọ́lọ̀ ń ṣe nígbà tí ẹ rí wà tẹ́ ẹ sì lórí àwọn òbí ẹ̀ àdéhùn tẹ bọ́lọ̀ ń ṣe ni pé ẹ fi àmì ná ẹ fún nídùá kéyìí ṣe nídùá lẹ́fẹ́ fún ó yẹ báyìí nítorí pé bàbá ọmọ ní màré ọmọ rẹ̀ mọ́ o bàbá ọmọ ní màré ọmọ rẹ̀ ò lè máa ẹ wá fa àmì náà ní gbangba níyà ojú gbogbo àwọn kábíyèsí ó tó ẹ wá fa lé bàbá Ridwan lọ́wọ́ ẹ jẹ́ ìyàwó yẹn wà lẹ́yìn yìí ẹ̀ lè dá sí o lè dá sí o ẹ jẹ́ káwọn náà fọwọ́ sí i. Allahu akbar. Allahu akbar. bàbá Ridwan ẹ ní gbókù ẹ̀ wálé wá bá Àmín. àlùbáríkà lẹ́ẹ̀ máa rí níbẹ̀. Àmín. mú ọmọ tí àmì náà ó bí yọ wà ní ọmọ tí ó tún ṣe kẹ́yìn náà. Àmín. ọlá nàbí wa Muhammad. Sallallahu alaihi wasallam. ẹ dàpọ̀ ẹ bẹ́ẹ̀ ṣe wá mú àmì náà lọ́wọ́ ẹ ti máa ń fa ní ìyá wa lọ́wọ́. àwọn ní á ní o 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 ọlọ́run kọ́ wọlé ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. ìyá mi náà sẹ́nu rẹ̀ dùn sí ìyàtọ̀ ọmọ rẹ̀ lílọ́yìn. wọ́n nínú àwọn dùn sí. inú rẹ̀ dùn sí. bẹ́ẹ̀ni. ẹ yọ̀ǹda. gbogbo ìgbà tó bá rí àmì náà pẹ̀lú ìdùnnú lọ́ọ́ máa rí.
Àmín. Yóò sì jàǹfààní ẹ̀pẹ́. Àmín. Yóò wà ní ọmọ tí ó kẹ́ ọ. Àwọn ọmọ rẹ̀ náà ó tó kẹ́ ọ. Àmín. Ọ̀làlá hawla wala quwwata. Quwwata illa billahi al-aliyyil azim. Màmá Ridwan. Àmì náà pẹ́ lọ́wọ́ yìí. Ó ń pẹ́. Ẹ fi lé oníkà lọ́wọ́. Ẹ pariwo Ọlọ́run jàmá. Allahu Akbar. Ẹ pariwo Ọlọ́run jàmá. Allahu Akbar. Ẹ pariwo Ọlọ́run jàmá. Allahu Akbar. Lórí títóbi Ọlọ́run. Àfi títóbi rẹ̀ a fi bẹ́ẹ̀. Àfi bẹ́ẹ̀. Àfàìní ikú rẹ̀ a fi bẹ́ẹ̀. Àfi bẹ́ẹ̀. Àti kó lọ́là náà lọ́lọ́ ní òun náà lọ́lọ́ náà a fi bẹ́ẹ̀. Wọ́n lọ́hùn. Gbèsè ayé àwọn ọmọ méjèèjì dàpọ̀jọ́ rọrùn fún wa. Àmín. Àmín pẹ̀lú Ridwanu náà ọlọ́kọ́ ọ̀la ṣáájú ẹ̀dá mọ̀ káwọn náà ọ̀rá yé ṣe. Àmín. Ọ̀rá yé ṣe. Àmín. Ọ̀rá yé ṣe. Àmín. Ọ̀rá yé ṣe. Àmín. Àbẹ̀wò Ọlọ́run má ṣe wọn lẹ́rú ayé. Àmín. Àméjèèjì ni ó fún ní olókìkí dáadáa. Àmín. Òye wo ó bímọ olókìkí dáadáa. Àmín. Ọ̀la ṣáájú ẹ̀dá Muhammad. Sallallahu alaihi wasallam. Ọ̀la náà hàwùlà. Wala quwwata illa billahi al-azim. Ẹ̀yin bàbá ẹ lọ jókòó. Ẹ lọ jókòó. Ẹ̀yin ìyá ẹ lọ Dáṣọ gbàgbà kí bàbá ó ka útúbà ló kù báyìí. Lábẹ́ bẹ́ẹ̀ wọ́n kì í ka útúbà lọ́fẹ̀ẹ́ o. ẹ wá múra yín lọ́wọ́ Ẹ dáadáa. múra yín lọ́wọ́, bàbá ó ka útúbà fún yín. Kò sí òun Ridwan. Bàbá náà máa ń ṣe bẹ́ẹ̀. Àbí ọlọ́pàá kankan sọ rẹ̀ bẹ́ẹ̀. Útúbà kan nìyí. Ìta àbájọ́ pé lẹ́yìn ilé ó kì í tọmọ fún ẹ. Ọmọ ló kù tó ké fún yín o. Útúbà ẹlẹ́ẹ̀kẹta tí ọ̀gá wa tó wáyé. Àwọn ọmọ náà ń dé èèyàn láyé lọ́wọ́ yín lọ́dọ̀kùnrin ọ̀jẹ̀. Ọlámídé wa Muhammad. Ọlá bismillahir rahmanir rahim. Jọ́mọ̀ ìjà máa ṣàmì fún wọn o. Allahumma salli wa sallim wa barik ala Ọlọ́pàá wa ṣe kẹ́rẹ̀ àti kẹ́rẹ́ lọ́sẹ̀ fún wa nípa Muhammad. سيدنا محمد كما صليت ورحمت Gẹ́gẹ́ bó ṣe ṣe fún babaláwa láti mọ̀ yìí. Àtàwọn aráalé rẹ̀. آل سيدنا إبراهيم Àtàwọn aráalé rẹ̀. العالمين إنك حميد Tó ṣe wọ́n lẹ́nu èyí nínú ayé. وكلت النكاح Àbọ̀ ní wàá ṣe àgbáyé wọ́n làwọn ṣe ìdàpọ̀ bí máa tèmí. بين رضوان الله وأمين Láàrin Ridwanu Allahi àti Àmínà ìyàwó rẹ̀. وبين أمينة ورضوان الله Àti láàrin Ájà Àmínà àti Ridwanu Allahi o. اللهم بارك بينهما Ọlọ́mọ àbàríkà tó pọ̀ sáàrin àwọn méjèèjì. اللهم بارك بينهما Àbàríkà rẹ̀ tó pọ̀ sáàrin àwọn méjèèjì. اللهم بارك بينهما Bàbá àbàríkà tó pọ̀ sáàrin àwọn méjèèjì. بارك بين آدم وحواء Gẹ́gẹ́ bó ṣe jẹ́ babaláwa nábì Ádámù àti Àwáwù. وكما باركت بين محمد رسول الله صلى الله عليه وسلم وخديجة الكبرى Gẹ́gẹ́ bó ṣe ṣe láàrin ànábì wa Muhammad àti yánná wa Sayyidatu Khadija. وكما باركت بين عائشة Àti bó ṣe ṣe láàrin ànábì Muhammad àti yàwá Aisha radiyallahu anha. وكما باركت بين علي وبنته Àti bó ṣe ṣe láàrin Ali karamallahu wajhahu àti ọmọ ànábì wa Muhammad ti ṣe Fatima o. اللهم بارك بينهما Ọlọ́run bá wa bàbáríkà sáàrin àwọn méjèèjì. بارك بينهما Báwa rọ̀jò òkùnkùn rẹ̀ sáàrin àwọn méjèèjì. وارزقهما بنين الصالحين Báwa ṣe ọmọ tó ń dá ọmọ àlùbáríkà fáwọn méjèèjì. وطول عمرهما Ọlọ́run jẹ́ kẹ́mi àwọn méjèèjì. Ọlọ́run jẹ́ òkú látàrí dáadáa. وارزقهما Ọlọ́run bá wa sáàsì kí tó gbà àyè fáwọn méjèèjì. بجاه رسولك محمد Àwọn ànábì wa Muhammad ṣàtẹ̀kù síwájú ìwọ Ọlọ́run o. اللهم ربنا Ọlọ́run ọba wa o. لنا Ọlọ́run ṣe fún wa. من أزواجنا Nínú àwọn ìyàwó tó máa jogún fún wa. وذرياتنا Àtàwọn ọmọdé tó máa jogún fún wa láyè. قرة أعين Ṣé wọ́n ní tuntun ojú fún gbogbo ẹ̀dá? وجعلنا للمتقين إماما Ọlọ́run ṣe wọ́n lọ́sàájú fún gbogbo ẹjọ́ ọmọ bẹ̀rù wọ. Ọlọ́run atọrọ òkùnkùn rẹ lẹ́nìí lórí àwọn méjèèjì o. بينهما Ọlọ́run bá wa tọrọ òkùnkùn rẹ sáré àwọn méjèèjì. ربنا Ọlọ́run o آتنا ṣe fún wa láyè الدنيا láyé tá a wà yìí. حسنة Ọlọ́run ṣe dáadáa fún aláyé o. آخرة Tọwọ́ tó di láti kìí àná ọ̀run Ọlọ́run. حسنة Ọlọ́run ṣe dáadáa fún Ahmed. وقنا Ọlọ́run wá sọ wa عذاب النار níbi ìyá náà wọ Ọlọ́run. وادخلنا الجنة Ọlọ́run bí wọ́n wà lùjẹ́nà rẹ. مع الأبرار Báwo ẹni rẹ̀ ìwọ Ọlọ́run? يا عزيز يا رب Ìwọ lọ́ba tó pọn náà tí máa forí
jẹ̀dá. Ìwọ lọ́ba gbogbo ẹ̀dá. Ọlọ́run. Ọlọ́run bá wa ṣe òkú tó pọ̀ láàrin Àmínà. Àti Rídíwánù lọ́yìn kì í ṣe ọkọ rẹ̀ o. Bàbá wa oníwàásù àgbáyé wọ́n làwọn ta kókó ìdí tèmí. Láàrin àwọn méjèèjì. Láàrin Àmínà àti Rídíwánù lọ́yìn. Ọlọ́run bàbá ká sáré àwọn méjèèjì. Báwa òjòkú rẹ̀ tó ga sáré àwọn méjèèjì. Jẹ́ kí wọ́n bí ọkùnrin bọ́kùnrin bọ́bìnrin tó lágbàríkà. Ìwọ lọ́ba ńlá o. Ìwọ lọ́ba tẹ́nìkan kì í bá jórúkọ. Ìwọ lọ́ba tó ju ọba náà. Ìwọ lọ́ba tí ìwọ bá jẹ. Ìwọ lọ́ba tí kẹ́ gbogbo ẹ̀dá. Wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Lábẹ́ bẹ́ẹ̀, Adàmúlá, ẹ ti sọ ìgbésà. Bàbá wa ṣe àgbáyé wọ́n ní àyájọ́ ọjọ́ èmi. Ṣe ìdàpọ̀ mímọ́ láàrin Ridwanu Láyà. Bàbá wa ṣe àgbáyé wọ́n ṣe ìdàpọ̀ mímọ́ láàrin Ridwanu Láyì àti Àmínà. Àti láàrin Àmínà. Àti láàrin Àmínà àti Ridwanu Láyì. Ọlọ́run. Ọlọ́run o. Ọlá ọjọ́ òní. Ọlá ọjọ́ òní. Ọlá ní oṣù táwa. Ọlá ní oṣù táwa yìí. Ọlá àwọn tí wọ́n ń ṣoríire lọ́wọ́ báyìí. Ọlá àwọn tí wọ́n lọ́wọ́ sílẹ̀ fún oríire wọn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ilẹ̀kùn oríire àwọn ọmọ méjèèjì. Ilẹ̀kùn oríire àwọn méjèèjì yìí. Ọlọ́mọ tí wọ́n máa ṣoríire lọ́wọ́. Lẹ́kí wọ́n máa ṣoríire lọ́dún. Ọlá àbẹ́bẹ́ Muhammad. Ẹ jẹ́ ká ṣe Fátíhà lápapọ̀. Fátíhà lápapọ̀. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina as-siratal mustaqim. Siratal ladzina an'amta 'alayhim ghayril maghdubi 'alayhim waladdallin. Àmín. Nísìnyí. Ṣé ẹ̀kọ́ òkà lọ́wọ́? Wọ́n ní ṣe òsì òkà ọ̀fẹ́ nínú ìsìlámù. Ẹ bá lò ká ẹ̀fì síra yín lọ́wọ́. Ìjẹ́ òkà wà. Ẹgbẹ́ gbogbo ayé orí. Ẹ bá lò ká o. Ó òkà bá wà ẹ̀rù síra yín lọ́wọ́ lójú gbogbo ayé. Àwọn ọmọ yìí máa ti bẹ̀rẹ̀ ká tọwọ́ ká ní. Ẹ ti fò ká síra yín lọ́wọ́. Ta ló fún yín láti ẹ̀ka ìfò ká síra yín lọ́wọ́? Ọlọ́kọ̀ fà gbáradà tó kà náà. Ọlọ́kọ̀ fà gbáradà tó kà náà. Àmín àmín. Inú yóò dùn kalẹ̀ o. Àmín. Inú yóò dùn kalẹ̀ o. Àmín. Yóò dùn kalẹ̀ o. Àmín ya Allah. Wala quwwata illa billah. Kọ́ńtà kìí. Lábẹ́ bẹ́ẹ̀, iṣẹ́ tẹ̀lé àwọn wà sí àgbáyé wọn ti ṣe. Ẹ lọ́ọ́ jòkó. Bàbá wà sí àgbáyé ọlọ́mọdé ọmọ padà sí ibú. Ẹ rí pé bàbá wa lọ́balọ́ba tí wọ́n wà ní kalẹ̀. àwọn kábíyèsí. Tí wọ́n wá sojú kábíyèsí ojú. Àwọn onírù. Ọlọ́run wọlé nílé wa Muhammad. Kábíyèsí náà ọlọ́mọsàjẹ́ mi rè oko. Àmín. Ẹ̀yin olóyè rẹ̀ ọlọ́mọdé mi ẹ̀yin òkú. Àmín. Ọlọ́mọdé ẹ̀mẹ́jà ní kalẹ̀. Àmín. Ọ̀dọ̀ kábíyèsí náà ní mo gbà débi ọlọ́kọ̀ ọlá nílé wa Muhammad. Sallallahu alaihi wasallam. Kábíyèsí náà lè tó ń ṣàjọyọ̀ lémi. Àwọn náà tó ń bẹ ní ọdún tuntun lónìí. Àwọn náà tó rí pé àwọn ti ń pẹ́ àwọn sì ní nǹkan rí sí i. Ọlọ́run ṣàgbà ọpẹ́ kábíyèsí. Ọlọ́run ṣàgbà ọpẹ́ kábíyèsí. Ọlọ́run ṣàgbà ọpẹ́ kábíyèsí. Ọmọdé ni ọlọ́run tí ó dàgbà. Ọmọdé ni ọlọ́run tí ó dàgbà. Ọlọ́run tí ó nájà rẹ̀ kalẹ̀. Ọlọ́run tí ó nájà rẹ̀ kalẹ̀. Ọlọ́run tí ó nájà rẹ̀ kalẹ̀. Ọlọ́run àti tóbi ànábì wa Muhammad. Kábíyèsí onírù ọmọ àlùbáríkà ni. Ó ti dàgbà sọ́wọ́ àwọn alálùbáríkà èèyàn. Àbí ọlọ́mọ àkọ́kọ́ só rẹ̀ bẹ́ ọlọ́run yóò ná ọ̀rá yé sí i. Ọlọ́run yóò ọ̀rá yé sí i. Àwọn àbá wa bẹ́ẹ̀ ní ṣe kábíyèsí. Ọlọ́run yóò ọ̀rá yé sí i. Ọlá àti tóbi ànábì wa Muhammad. Ọlọ́run yóò ọ̀rá yé sí i. Ọlọ́run yóò ọ̀rá yé sí i. Má jẹ́ ká yé ọ̀dà rúmọ lọ́wọ́. Ọ̀nà àdá háwùdà. Wọ́n àbúwàdà. Ilà àdìlá ìlàrí ìlàrí. Nínú àtẹ́yìnà kan àti kábíyèsí àgbàwọn olóyè wọn ọlọ́mọdé àti dáadáa fún wọn. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. جماعة الله أكبر. الله أكبر. Bàbá wà sí àgbáyé.
gbogbo tí kẹrin àpadà sí ibú àpadà sí ìgbà ọlọ́run ló tọ́ sí bàbá. àmín. ẹni pé bàbá àfọ àbí bàbá wọn láyé ó sọ wọn. bàbá ni wọn máa ń ṣe gbogbo nǹkan kan lọ́wọ́ ẹnìkan wọn ò ní retí nǹkan kan lọ́wọ́ ẹnìkan kan ọlọ́wọ́ bá wọn ní tó wọn. àmọ́ nùwà ìmọ̀ọ́rẹ́ ni kí bàbá máa ṣe báyìí káwọn náà bá wá ṣe nígbà pé nígbà wọn ti ṣe lọ́wọ́.